Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé. Mo kí Ìgbò, mo kí Tápà, mo kí Ègùn, mo kí Yorùbá, mo kí Bárùbá o. Gbogbo ẹ̀dá ènìyàn tí ń bẹ lókè èèpẹ̀ pátápátá gbogbo wa ni mo kí. Mo kí wa lọ́kùnrin, mo sì kí wa lóbìnrin. Gbogbo èèyàn tí ń bẹ nígbèrí òkun mo kí yín. Gbogbo èèyàn tí ń bẹ nígbèrí ọ̀sà gbogbo wa ni mo kí. Orúkọ mi ni Lukman ọmọ Àyándáré, bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Mo kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ̀ ń fòótọ́ ọ̀nù jáwé. Mo sì kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ̀ ń fi òtítọ́ ọ̀nù wàgbò. Ewé ò ní gbòdì mọ́ wa lọ́wọ́ o. Ìwé tà ń já torí pé èékánná àwọn kan là ń ré. Irun orí àwọn kan là ń gẹ̀. Ó ti yé àwọn ọ̀jọ̀gbọ́n. A ti mọ ayé, ayé sì ti mọ̀ wá, ayé ọ̀wá ní kọjú ìjàdà wá o. Ìwé àgógó igún. Wọ́n ní àgógó ogún yẹgún, òun la wá fúngún. Òwe àwọn ìyá òun la wá fún àwọn. Ọlọ́run, oore ọlà tó yẹ wá, Ọlọ́run fi wá gbogbo wa rí. Oore ìbùkún tó yẹ wá, Elédùmarè fi wá gbogbo wa rí. Ọmọ ọ̀dùnnú tó yẹ wá, Ọlọ́run fi wá gbogbo wa rí. Ewé yìí, àwọn ọ̀jọ̀gbọ́n kan tó máa pè é ní ògbé orí àkùkọ, nǹkan náà ní jẹ́ bẹ́ẹ̀. Àṣírí wá pamọ́ sára ẹ̀ gan-an. Tètè o. Bí tí ń wo àwọn àrùn kọ̀bìtìkọ̀bìtì. Àrùn tó dènà àìṣedéédé ọkùnrin àti àrùn tó dènà kára ó má gbé fúkẹ́ obìnrin, tàbí tí ọkùnrin bá lóun ya wèrè mọ́lọ́run lọ́wọ́ bíi garawa tíyàwó rẹ̀ ó fi so ó mọ́lẹ̀. Àwọn ọkùnrin kan bẹ tó yẹ pé wọ́n ya wèrè mọ́lọ́run lọ́wọ́. Ẹ̀yin bàbá mi má bínú, ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé owó ń bẹ lọ́wọ́ ẹ̀ bámú. Kò ní fún ìyàwó ẹ̀ lówó ọbẹ̀, kò ní fún lówó tí èdè rí, kò sì ní ra bàtà fún ìyàwó ẹ̀. Ìwọ̀nba ọ̀rá bí ọwọ́ tà tíyàwó rẹ̀ ń tà ni ó tún ìṣèbẹ̀ kalẹ̀. Tó bá tún adé lálẹ́ yọ àfìfìlà sẹ́gbẹ̀ẹ́ kan yọ máa kọ́ bẹ̀ jẹ. Ẹ rí i pé ẹ̀yà wèrè mọ́ lọ́rùn lọ́wọ́. Lẹ́yìn náà bá ń ṣe bẹ́ẹ̀, ẹ ṣe ń jẹ o, kì í ṣe ohun tó dáa o. Ewé yìí àfẹ́ dá wa lẹ́kọ̀ọ́ lórí ẹ̀. Ẹnìkan kì í mú oògùn tán o. Àwọn bàbá wa ní okùn wo wá nílé yìí o, àfààfààfà ó sì wá gùn òun ní dóògùn. Wọ́n oògùn náà nìkan òrópin rẹ̀ okùn yìí gùn o, oògùn náà ni. Èyí ọba mọ̀ òun ló lè sọ. Ewé gbogbo kìkì oògùn ni. Kò sí ewé tí ń bẹ láyé tí ò ní wúlò tiẹ̀, ń téèyàn ọba mọ̀ ní ọmọ. Ṣùgbọ́n wọn ọba tí akọ́lẹ́kọ̀ọ́ á ṣàlàyé ẹ̀ fún yín. Àwa ò sì ní ṣe ẹkù pé ẹ pè mí padà lẹ́yìn rárá. Test àbíbò làwọn iléèbó pè, tested and confirmed ní ẹ ṣeun. Ẹ lọ́ọ́ ṣe ẹ sì bá a bẹ́ẹ̀. Ẹ lọ́ọ́ ṣe ẹ bá a bẹ́ẹ̀. Ní agbára Ọlọ́run tó ní agbára tó fi sí lára, bẹ́ẹ̀ náà bá ti ń lò gẹ́lẹ́ bẹ́ẹ̀ ni ó rí.
àgbákàn ìwé àgógó ogún. Àgógó ogún ò gbójúgbóyà kó síjú wo Olódùmarè. Ẹ̀rí gangan orí rẹ̀ yẹn funfun kò tó bẹ́ẹ̀ kó wò kèrí. Wọ́n ní àgógó ogún èwòkè ilẹ̀ ní wò. Babaláwo tí ń dífá kì í wo bìkan ọ̀pọ̀lẹ́ rẹ̀ ní máa wò. Tajúmọ́ mi kò wò mí re. Àwọn èèyàn sọ pé kí ni wí? Ewé ìdá pọ̀ àṣírí pamọ́ lára ẹ̀ gan ni. Tí a bá ń lo torí à ń bá a lọ bí part 4 ni àṣírí tó pọ̀ láàsọ̀ lára ẹ̀. Ọba débi love me and love you. A sì fẹ́ káwọn èèyàn balẹ̀ jẹ́ àrọ̀ra máa gé léríkè ni. Ibi àrùn lákọ̀ọ́kọ́ mẹ́nubà lónìí. Ibi àrùn lákọ̀ọ́ mẹ́nubà. Ọ̀yá káròyé wọ́n má pọ̀ ẹ̀wá nǹkan kan ẹ̀fìdílé tàbí kẹfìdílé nǹkan kájọ fetígbéyàwó ọ̀rọ̀. Gbogbo ẹ̀yin bàbá mi nílùú Ọ̀họ̀rí mo kí yín o. Mo gbọ́ táwọn èèyàn ṣàǹkóṣàǹkó tí wọ́n fohùn ránṣẹ́ sí mi mo kí yín o. Ọlọ́run ò ní jẹ́ mi ní oríra mi. Èmi náà ń bọ̀ wá sílùú náà níjọ́ kan ń bọ̀ wá tẹ̀bẹ̀. Ń bọ̀ wá tẹ̀bẹ̀. Àlàbí Ìjàn ó jíṣẹ́ fún mi o. Ìwé àgógó ogún. Ìwé àgógó ogún. Báwo la ṣe lè lò ó? Báwo la ṣe lè lò ó? Lóye o tó yà sí ìrìnàjò tẹ́jọ́ bẹ́ẹ̀ ti bá kú àtúbẹ̀rẹ̀ sílẹ̀ sáyé lọ ọ̀rẹ́ ní ìgbẹ̀yìn o. Olúrìbàrìbà ọlọ́mọ mọ́mọ́ rìbá o. Olúrìbàrìbà o ìyá ayé mọ́mọ́ rìbá o. Eégún ọwọ́ ọ̀sọ̀ àfi rìbá o. Olúrìbàrìbà ọlọ́mọ mọ́mọ́ rìbá o. Olúrìbàrìbà o ìyá ayé mọ́mọ́ rìbá o. Eégún ọwọ́ ọ̀sọ̀ àfi rìbá o. Olúrìbàrìbà ìyá mi àbẹ̀ ní mọ́mọ́ rìbá o. Olúrìbàrìbà o ìyá ayé mọ́mọ́ rìbá o. Eégún ọwọ́ ọ̀sọ̀ àfi rìbá o. Olúrìbàrìbà ọlọ́mọ mọ́mọ́ rìbá o. Olúrìbàrìbà ọlọ́mọ rìbá o. Eégún ọwọ́ ọ̀sọ̀ àfi rìbá o. Àkìdé ọlọ́jà ẹyẹ akínmàmàdé o. Sórí funfun tó wà ní orí ewé yìí. Ẹja kẹjọ pọ̀. Ẹja kẹjọ pọ̀. Ẹ wá lọ wá ewé sìkímìnì àfàìmọ́ni kónimọ́ra. Ewé olúsìkímìnì àfàìmọ́ni kónimọ́ra. Ẹja tútù rẹ̀ lọ́dà. Èèpo ọ̀bọ̀. Èèpo ọ̀bọ̀ níwọ̀nba ẹ fi sí. Ewé kílẹ̀ ẹ fi mí sí yọ wà ń bẹ̀. Ọmọ jù bẹ́ẹ̀ lọ o. Ọyẹ ẹ̀gún pọ̀ ẹ fọṣẹ kó. Yọ́ máa yà ọ́ lẹ́nu pé ṣé ọ̀wá jù bẹ́ẹ̀ lọ 3 lògùn. Kò jù bẹ́ẹ̀ lọ. Ó ti fọṣẹ kó ọyà kó sínú òkè ọyẹ máa wẹ̀ ẹ́. Sórí ohun tó ṣe yìí. Tí o bá ń wẹ ọṣẹ yìí. Ọlọ́run má jẹ́ ká wà nínú òde. Tí o bá lò ó tó bá déwájú ẹni tí ń bínú rẹ̀ kò tó bẹ́ẹ̀ kó lanu òkè kó wù ọ́. Olútúmọ̀ ni. Yìí máa jẹ́ kéèyàn dẹ́ni ibi mọ̀. Tẹ́ni bí báyìí ti rí ọ ọkàn rẹ̀ ò ní balẹ̀ mọ́. Wùrìwùrì ni ó máa ṣe. Wùrìwùrì ni ó máa ṣe. Wùrìwùrì ni ó máa ṣe. Ẹ̀yin tẹ́ ẹ̀ máa sá fún family house gbé lóra kọ́ lọ́ọ̀bẹ̀. Ó rí ìyanu tí ó ṣẹlẹ̀ wọ́gbọ́n máa fúnra rẹ̀ lábọ̀ pé ẹ wá gbà mí.
ẹ wá gbà mí àjò wọn wá pọ̀ yóò máa kà kíákíá ni yóò sáré máa sọ gbogbo ohun tó ọ̀ràn ni yóò máa sọ kódà bí ìyàwó rẹ̀ bá ń gbé ọwọ́ kan àbọ̀kọ rẹ̀ ń gbé ọwọ́ kan kódà tó bá jẹ́ pé oògùn oorun nílò fún ọ tó fi sùn tí fi ṣiṣẹ́ ibi rẹ̀ àṣírí rẹ̀ yóò sì máa tú kíákíá sọ pé ó de ní máa jẹ alura ọmọ àkókò lè lò ó de ní o ẹ bá mú ọ̀dọ̀. Tí èèyàn bá mú ewé yìí ẹ̀gún kó kúnná dáadáa ẹ bá ti gun tó kúnná dáadáa àìfòmí sí ẹ ti gbọ́ àìfòmí sí ẹ fàdí èèyàn sí ẹ pò ó pọ̀ mọ́ṣẹ́. Ẹ bá ti fọṣẹ pò ẹ wàá dà méjì ẹ pò ìdá kan mọ́ àdíẹ̀ yẹn yọ wà nílẹ̀ ṣe mọ̀ wípé wọ́n á máa ta àyàn ní ọ̀fà tó jẹ́ pé ọ̀fà náà yìí máa ba àwọ̀ ara jẹ́ ni ẹ máa fi pa gbogbo ara ní agbára Ọlọ́run ara rẹ̀ ọ̀dàn wá ọṣẹ yìí náà ẹ máa fi wẹ̀ ọmọ kókó fi wẹ̀ o àwọ̀ rẹ̀ ọ̀dàn dé àbọ̀ kíyè sára pé ara máa déédéé já ọ jẹ àbí ara máa ta ọ́ láì nídìí ewé rẹ̀ ní o ẹja àkọ́pọ̀ kẹgùn ẹ ní fomi sí o àdí èèyàn lomi tẹ́ ẹ máa tà sí tẹ́ ẹ bá ń gun lọ́wọ́ ẹ̀rùn ẹlamọ́ wà bẹ́ẹ̀ o iyekíye o ẹ gùn papọ̀ mọ́ ẹ pòdà kan mọ́ inú àdí èèyàn ẹ sì pòdà kan mọ́ṣẹ ọṣẹ dúdú là á lò sẹ́wọ̀n pé ọṣẹ dúdú yìí náà ọ̀nà méjì ló pín sí funfun rẹ̀ ń bẹ dúdú ń bẹ funfun rẹ̀ ní ẹ lò tí wọ́n ń pè ní ọṣẹ Ghana ó di mélòó tàbí tó bá jẹ́ pé tìta ló mú ọmọ ṣẹ́rẹ́ ìtẹ́pọ̀ mọ́dé àdí èèyàn yìí ẹ máa fa sí lẹ́nu ẹ sì máa fi pa lára kíá ìgbóná tí wọ́n padà síbi tó ti wá ẹ dán o ẹ bá a bẹ́ẹ̀ agbára Ọlọ́run ni kì í ṣe tèèyàn. ẹ bá wo lè ẹ kò ní sí o. Ẹ rí ewé yìí ẹja ìjẹ ọ̀pọ̀ ẹ ṣàánú dáadáa ẹ kó sínú kòkò ẹ ti kó sínú kòkò ṣe mọ̀ pé tẹ̀tẹ̀ tá à ń sè lẹ́fọ̀ọ́ tẹ̀tẹ̀ méjì ló wà tẹ̀tẹ̀ ẹlẹ́gùn bẹ tẹ̀tẹ̀ àbáláyé wà tẹ̀tẹ̀ ẹlẹ́gùn yìí àwọn ọ̀jọ̀gbọ́n a máa pè ní dágunró kó lè yé wa ní o ṣe rí tẹ̀tẹ̀ ẹlẹ́gùn yìí òmùlẹ́ lò ẹja sí ẹ wàá wà àtàlẹ̀ tóyìnbó ń pè ní jíńjà ṣàǹgbọ́ ẹ̀là ẹ̀fọ́ dáadáa ẹ kó sí tó bá jẹ́ pé ìlú tẹ́ ẹ wà ẹ lè rí ẹmu ni ẹ fẹ́ mu sí i ṣùgbọ́n tẹ́ ẹ bá rí ẹmu ẹ fi omi gidi sí i kí ló wúlò fún
pàápàá jùlọ ẹni tó bá ní ìsétọ̀ iṣẹ́ ìdáa gan fún ẹni tó ní ìsétọ̀ bládà rẹ fẹ̀ ni ọ̀ǹtọ̀ ìtọ̀ wá dáadáa ni ọ̀ǹtọ̀ ẹ̀jẹ̀ mọ́ ni àgógó ogún pẹ̀lú ewé tẹ̀tẹ̀ kò sì wá jíńjà ògèèsì sí kó máa mú lóòrèkóòrè bákan náà tí oorun èèyàn bá lọ déédéé tó jẹ́ pé oorun rẹ̀ tìnira ni àbí ẹni tó ní àrùn kídínì bóyá o ní stone kidney máa lò ó máa lò ó ẹ máa lò ó dáadáa gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú àrùn inú ẹnu inú máa rùn ni ẹnu inú máa kan ni pàápàá jùlọ ìwọ ọkùnrin tó jẹ́ pé agbára ìbálòpọ̀ wà àti obìnrin ó lẹ díẹ̀ ewé tí mo fi kalẹ̀ yìí ẹ máa lò ó èmi kọ́ ni mo ní ewé yìí o dúkìá Ọlọ́run ni ṣe rí láàrin yìí a tún tẹ̀síwájú èyí mo kà fún yín ti tó ó pé o ṣùgbọ́n lórí bóòlù a tún fi ṣe alẹ́ ewé àgógó ogún á wọ̀bẹ̀ lọ ẹni tó bá ní ìsétọ̀ o ti náwó lọ́sibítù ni o ti ṣe lọ́sibítù ni ẹni wọ́n máa lo ewé yìí ẹ dúpẹ́ fún Ọlọ́run ó di mélòó ó di mẹ́ta ẹ máa bá nǹkan lọ irú ìsétọ̀ yà máa sábà máa wáyé lẹ́ni tó bá ti pé bí 60 ọdún ẹlòmíì ní ọ̀pọ̀ 60 o tó fi ní àrùn yìí ṣùgbọ́n ẹ gbìyànjú kẹ́ ẹ máa lo ewé yìí yóò sì bá yín ní ara mu lágbára Ọlọ́run. Orí ewé yìí àṣírí pọ̀ lára ẹ̀ pọ̀ tí èèyàn bá jẹ́ nìkan tó jẹ́ pé owó kì í dúró lọ́wọ́ ẹ̀ tàbí tó jẹ́ pé owó a máa hún yàn lákọlákọ àṣírí ayé sórí funfun orí ewé yìí já kọ́pọ̀ kọ lọ ẹ wàá lọ wá ìyèrè àwọn èèyàn ń bẹ̀rẹ̀ pé kí ní jẹ́ ìyèrè locust beans tí wọ́n fi ń ṣe irú ìyèrè wọ́n fi ń ṣe irú ẹ wàá gun ẹgùn locust beans yóò kúnná ẹ pò papọ̀ mọ́ òdòdó àgógó ogún yìí kẹtù tún ogún papọ̀ ẹ wàá bù sí àtẹ́lẹwọ́ yín tẹ́ bá ti bù sí àtẹ́lẹwọ́ yín ẹ kí ọ̀bẹ bọná ẹ ti kọ̀ ọ̀bẹ bọná àwọn èèyàn bá mi lọ gan ni ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa lórí WhatsApp group nọ́mbà wo lẹ lè fi darapọ̀ mọ́ wa àbí ẹ fẹ́ bèrè nípa ìrìn àjò yín àbí lórí iṣẹ́ yín nọ́mbà wo lẹ lè fi darapọ̀ mọ́ wa ṣe nọ́mbà tí ń kọ́kọ́ dáàkọ yìí ẹ gbìyànjú kẹ́ kọ pamọ́ orílẹ̀-èdè yòówù tẹ́ wà ẹ rí i pé orí nọ́mbà yìí lẹ pè mí sí báwo kí nọ́mbà náà máa kọ bísì tí bá tún pè tí ń kọ bísì ẹ bá mi sọ̀rọ̀ ní WhatsApp
ṣe rí àwọn fídíò wa tẹ̀ ń wò tó jẹ́ live video ó ti lé lọ́dún 5 sẹ́yìn o ní 2015 bẹ́ẹ̀ 2017 2010 bó ṣe wà nìyẹn mo lọ dáńlódù ẹ̀ látòrí Facebook ni mo bá àwọn èèyàn kó síbẹ̀ ẹ rí i pé àwọn àdírẹ́sì ẹ máa gbọ́ mẹ́rin ní Bàrígà Ìbàdàn nígbà yẹn nìyẹn o táà tó máa sọ pé ẹ má pè mí lórí WhatsApp nígbà yẹn nìyẹn ṣùgbọ́n láti bí ọdún 5 sẹ́yìn ó ti kókó ní gbogbo bẹ̀ yẹn Bàrígà Ìkòròdú ni mo wà tó ti yẹ yín mo ti ṣe live video ó ti lé lọ́dún 5 tí mo ti ṣe live video audio video òun mo ń fi bẹ́ẹ̀ ṣe ẹjọ́ ẹ tẹ̀lé nǹkan tí mo bá wí o ìwọ tó o bá fẹ́ máa béèrè báyà lórí àlá rẹ àbí lórí àwọn iṣẹ́ tá a ti fi sílẹ̀ ẹ gbìyànjú kẹrí pé ẹ wà nínú private group tẹ ẹ bá sínú private group bẹ́ẹ̀ bá béèrè kankan ní dáyín lóhùn kọ́ tiẹ̀ ni o ìbéèrè tẹ́sí bẹ̀rẹ̀ látòrí àwọn iṣẹ́ tá a ti fi sílẹ̀ tí ó bá yé yín tàbí sẹ́mi ìta àti ẹ̀ tí ì fi sílẹ̀ tẹ̀fẹ́ ká fún yín á fún yín lọ́fẹ̀ẹ́ tàbí fẹ́ máa béèrè aláyín àti ohun tẹ́ ṣe sí ọ̀fẹ́ láà fún yín ẹ fi 5,000 wọlé ẹ sì máa san fún 5,000 lóṣù ìmọ̀ràn ọ̀sàgbà kìlọ̀ ìyẹn dúró bẹ́ẹ̀ tó bá jẹ́ pé public lẹ fẹ́ wò ọ̀fẹ́ lẹ wọ bẹ̀ yẹn ẹ lè béèrè kankan ẹ kàn jẹ́ mẹ́mbà lásán ni yóò yìí sì fún yín àti lè máa rí gbogbo àwọn ètò tàti fi sílẹ̀ tipẹ́ àti láti lè máa gbọ́ ohun ẹ̀mí náà so ọ̀fẹ́ nìyẹn bákan náà bẹ́ẹ̀ bá fẹ́ ṣe birthday ẹ láǹfààní àti post picture yín ẹyọ kan torí èyíkéyìí gúrùpù tẹ̀ bá torí gbogbo gúrùpù yẹn jẹ́ 22 private group ẹyọ kan ṣoṣo ni ṣùgbọ́n public ẹyọ kọ̀ọ̀kan lọ́nà 21 ni ṣètìlì nísìn tá a bá fi private kún ọjọ́ 22 kẹlẹ̀ mọ̀ pé èrò pọ̀ bẹ́ẹ̀ gan ni èyí yòówù ẹ bá wà nínú gúrùpù yìí ẹ gbọ́dọ̀ sẹ́ndì sticker ẹ gbọ́dọ̀ sẹ́ndì any video bẹ́ẹ̀ lẹ́sìn gbọ́dọ̀ sẹ́ndì any link tẹ́ ẹ bá ti ń sẹ́ndì èyíkéyìí nínú mẹ́tẹ̀ẹ̀ta àtẹ̀yìn àti ohun tẹ́ ẹ bá sẹ́ndì ìtaniwọ̀ á sẹ́ndì yín jáde ní òṣèjẹ́nu ìkìlọ̀ ọ̀sàgbà ògùn o náà ẹ wá fẹ́ bẹ̀rẹ̀ nípa ìrìn àjò yín ẹ sanwó àbí èyíkéyìí iṣẹ́ tẹ́ bá bẹ̀ wá pé kábàáyé fi DHL gbé ẹ̀yin lẹ́ sanwó ẹ̀yin gbà bá sanwó ẹ̀yin lẹ́ sanwó tí DHL ló fi gbé o ẹ lè máa pè mí kí n pé kẹsẹ sùúrù mo máa ń bísí gan ni o ẹ má rí mi gẹ́gẹ́ bí aláfojúdi ẹ ṣe sùúrù pẹ̀lú mi ni o èyí ò dúró bẹ́ẹ̀ ẹ rí i pé àlọ àdírẹ́sì mọ́ mi ò sábà máa sọ pé ibi báyìí ní Ìkòròdú ni mò ń gbé ní báyìí kù torí pé ibi tá a wà yẹn àti fẹ́ kó mbẹ́ kalọ̀ àyè títí wa ká má máa sọ pé ẹ tó dúró ní Emily ẹ tó dúró ní kinní kan torí ẹ ní ò jẹ́ kí n lo àdírẹ́sì mọ́ láìpẹ́ láì jìnnà a kò lọ sí ọ̀dọ̀ wa tẹ́ bá ti pe nọ́mbà Nàìjíríà mi tí ò lọ kẹtù mọ̀ pé mo ti kúrò ní Nàìjíríà nìyẹn mo ti lọ kọ́ńtì mi ṣùgbọ́n ẹ máa bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ̀ tàbí kẹ́ pe nọ́mbà àbẹ̀nà tẹ́ bá pe méjèèjì náà tí ọba lọ mo tún ti kúrò níbẹ̀ náà mo tún ti lọ kọ́ńtì mi nìyẹn ṣòbí ṣe jẹ́ ọyẹ tẹ́ tí bẹ̀rẹ̀ jẹ́ kẹ́ máa gbọ́ +234 80 3298 3298 +234 80 3298 3298 nọ́mbà tí mo wí ní hotline ẹ̀mú ọ̀dọ̀ ó yẹ jẹ́ fún nọ́mbà orílẹ̀-èdè Benin kan sí +229 54 65 19 28 +229 54 65 19 28 ẹ bá dé orí YouTube ẹ tún máa bá àwọn nọ́mbà mi yòókù nọ́mbà mi pọ̀ àdínkù ni nọ́mbà Abidjan Côte d'Ivoire tẹ bá ti dé YouTube ẹ bá ń bẹ ọyẹ máa bá mi bọ̀. báwo ni ẹ ṣe ṣeun tí ẹ tó kù. Ọ̀rọ̀ tí ń gbẹ́nu létí
kalẹ̀ nígbà tí ẹ bá ti na ìyẹ́rẹ́tẹ́ gún papọ̀ mọ́ òdòdó àgógó ogún, odidi atare kan wà ńbẹ̀ tí ò gbọdọ̀ hín dànù. Ẹ wà náà sí àtẹ́lẹwọ́ yín. Ṣe rí àtẹ́lẹwọ́ tó bá jẹ́ pé àtẹ́lẹwọ́ méjèèjì ní bá máa ń yún yín, àtẹ́lẹwọ́ méjèèjì náà lẹ́ sì sí. Ṣé mo pẹ́ ti kọ̀ bẹ́ bọ́ná? Ẹ bù yẹn, ẹ wàá gbé ọ̀bẹ gbígbóná yẹn, ẹ gbé lé, ẹ máa fi po iṣẹ́ yẹn mọ́ ọwọ́ yín pẹ̀lú agbára Ọlọ́run, kò gbọdọ̀ jó yín. Pẹ̀lú agbára Ọlọ́run, kò gbọdọ̀ jó yín. Ẹ máa fọ̀bẹ yẹn rá, ẹ máa fi 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 rá. Kẹ bù sọ́wọ́ kejì náà, kẹ tún kọ̀ bẹ́ bọ́ná, kẹ máa fi rá, kẹ máa fi rá, kẹ máa fi rá. Gbogbo ẹbu yẹn ẹ wàá kó jọ síbì kan, ẹ rọra fi rọ́ọ̀bù tàbí òrípò kẹ máa fi pa ọwọ́ yín ọ̀tán. Ẹ wò ó, ìwọ̀n tí jẹ́ gbèsè àbí àìlákójọ ó dé wọ̀ nínú ayé yín tó wá gbẹ́jẹ ń já ọ sí. Sórí ewé àgógó ogún yìí, ẹ lọ já. Tó bá jẹ́ ọkùnrin yóò já 9, tó bá jóbìnrin yóò já 2. Ẹ wàá fi ọmọ ẹyọ atare 7 péré kún, ewé 7, ọmọ atare 7, ẹ lọ̀ ọ́, ẹ sì gbẹ́rẹ́ 7 sáàrin orí. Tó bá jẹ́ ọkùnrin gbẹ́rẹ́ 9 sáàrin orí. Ọlọ́run lọ́ba olùṣọ́, òun ni máa ṣọ́ wa, ṣùgbọ́n Ọlọ́run ọ̀kọ̀ gbìyànjú ayẹta àmúni.